DamJTV lórí YouTube lójoojúmọ́ nígbàkúgbà subscribe sórí kẹ́ríran wò. a ò ní fojú wa rí ní tí ò dáa. tá a bá fẹ́ wo múvì tàbí mísíkà tó jáde tó halẹ̀ tó mẹlẹ̀ títì tó stand out yàtọ̀ lórí YouTube DamJTV ni ẹ kílíkì sórí ẹ̀ lórí YouTube kẹ́ ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ àwa kì í ṣe ṣá don't ever doubt it. síbẹ̀ confam làwọn iṣẹ́ tó ń jáde lórí ìkànnì DamJTV ó máa ń tẹ́ẹ̀kì gan ni. múvì lẹ fẹ́ wò ní tàbí fíìsìdì olórin ńláńlá bíi Life Olúwayé K1 The Ultimate tó ẹ máa wọn múvì tá a gbé jáde báyìí bíi ọmọ olùṣọ́ ìyá àgàn ìbínú erelu ọmọ ọgbọ́n kákadí ẹ̀ka dákẹ́ni lórí ìkànnì wa DamJTV bó ṣe ń lọ là ń tẹ̀lé ẹ ó máa gbádùn wa yàtọ̀ ẹ gbà bẹ́ẹ̀. DamJTV lórí YouTube lójoojúmọ́ nígbàkúgbà subscribe sórí kẹ́ríran wò.
Oye, más bueno fún lọ yà wọn mí náà. Oh
èmi náà lè yọ̀nà lẹ́nu ṣùgbọ́n bàbá wa ìta gbẹ́nu sọlá àtàdá ló ní wọ́n ṣe bẹ́ẹ̀ mo lè yọ̀nà lẹ́nu ó ti tó sọ pé.